kò wá dìde wọ́n ra orí mọ́lẹ̀ títí àmọ́ fi wá bọ́lẹ̀. bẹ́ẹ̀ tí wọ́n sára mi dá ọ̀ ẹ̀pẹ́ tó bá lórí ìforíkalẹ̀ ọ̀fẹ́ pa wá ni wọ́n lọ mọ ilé ń kùn mí lẹ́yìn mo wá fẹ́ kí wọ́n rí bọ̀ mo fara dà wọ́n lórí ìrọ̀. ọmọ rẹ kàn tán tí ibi rẹ báyìí ó kàn yọ kí mo lẹ́yìn ọ̀rọ̀ sumajẹ pé lọ dá fún yẹ kí lọ ń tà sumọ ọlọmọ ní òjòkùn rẹ ni ọyá jẹ nǹkan rẹ kó tó kú ẹ̀yin àfa mi ní à kéwù kò ní a máa ṣàwàdà o kéwù kò ní a máa báyàwó wa tagé ànábì máa tagé èmi ò máa tẹ̀síwá tó wá fà ìyàwó bá lẹ́yìn ṣùgbọ́n àná èmi ni sẹ́ẹ̀ ní bímọ mọ́ sẹ́ẹ̀ ní bímọ. Àwọn míì bí sẹ́ ń sọmọ kiri bá máa ṣe lé rẹ ọ̀yìnbó ló dàrú bá wọn. Ọ̀gá òdòdó ìyàwó ọ̀gá bá ọmọ sẹ́ rẹ ìyàwó rẹ bẹ̀rẹ̀ ni. Ọwọ́ ni èmi ń sẹ́gbẹ́ rẹ ọ̀yìn sẹ́gbẹ́ rẹ sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ ọmọ tó ń sè lọ́fẹ́ yà rẹ. Ìyàwó ìgbọ́dọ̀ múdòdò jẹ lórí ìkíni FBC bí kan lọ́wọ́ ọwọ́. Ẹ̀yin sáwàdà nílé ẹ̀ wá bí ọmọ òṣòlù jọ. Bẹ́ẹ̀ sọmọ́ra yín nàbí wèrè ni oya kí ni yá kò tí ẹ̀ sọ̀rọ̀ àjọsọ kò sí ká paná kálẹ̀ ẹni ká díẹ̀ kọ́wọ́ rẹ tó tẹ̀ ní kọ́nà. Lábìbí ní ṣì kò tí ẹ̀ wá sáwàdà tọ́mọ tí wọ́n wọlé ọmọ wọlé bí kìnìún ẹkúndé o ìyàwó àtọmọ́sí lọ sùn. Wọ́n náà sá fún ọ ní kú sáré ọmọ báwọn. Ẹ bàbá gbẹ̀dẹ̀gbẹ̀. Màlá ìta mìíràn náà. Siwa aṣírò. Èyí máa bá ilé rẹ ṣeré. Ojú agbó ni mo ti di máìkì mú. Ìmọ̀ mú ọ̀fà. Tí wọ́n bá dẹnu géètì mi báyìí, mú ìdí mi lọ́nu léwu. Ìgbà ìwọ́nu lé ní báyìí gbogbo ọkọ̀ mo yẹ tí mo. O kọ tí yẹn ni wọ́n máa pè mí kí ló dé tẹ̀ ń sin bẹ́ẹ̀ ni pé kò sí irú yìí ọmọ rẹ wá ń pè wàlá àwọn ní wálé ọdún dádì ìséèyàn tí wọ́n ti ń jẹ búrẹ́dì àtàwọn ẹ̀wọ̀n àká kì í sọmọdé àbí yóò rẹ tú ni àkọ́bí rẹ̀ yẹn jẹ́ àlọ́ sùn dádì yóò máa ṣèyàn níbẹ̀ yẹn máa kéré ni ayọ̀bìnrin ní náà ń tẹ ìgbà lára nẹ́bí ẹ̀ ní kí ni ẹ̀ dábì lóhùn. Kílódé àná bíbá wá pẹ̀lú ìyàwó ẹ̀ ṣèbí dùnú ló bí. Bí ẹ bá ro àmàlà tẹ́ wà lọ sùn, ẹ ti fò ogun sí ni yẹn kẹ́. Tọ́kọ̀ ló jẹ lójú rẹ̀ báyìí. Mo ẹ bá nu ẹnu nù. Èwo ló jẹ tó ti pò sé, ikọ́ ti kún oúnjẹ òkèlè méjì ó ti yó. Níbi kọ́ máa kanra bọ́ ọkọ̀ tí yóò di kókó. Gbogbo nǹkan ìjà náà máa fi ṣe bí o rò àmàlà rẹ̀ pa. Ológun mẹ́rin ti dáko tó lọ àpàdà tán yóò ya omi lu bí wèrè. Láàmì bíbí ṣìrì. Mo fẹ́ máa lọ àǹfààní yẹn gbogbo yẹn ẹ máa jẹ́rù ló wà ẹ lọ fún lẹ́yìn ní happiness ẹ jẹ́rù ló wọlé yín ẹ̀yin aláṣẹ látọ̀ ní náà sọlá àbá tẹ̀tẹ̀ ní ká ẹ̀ka sọ̀rọ̀ ìdọ̀bà nìjẹ́ náà ọkọ̀ yín ọwọ́ rẹ̀ kọ́kọ́rọ́ nìjẹ́ náà yín wà. Àbá àti máa tẹ̀lé kó jáde wá bì. Kó wa sọ àwọn ní káàdì yìí ni ọkọ yìí lágbára pé ìyàwó òun ọmọ rẹ ni. Ṣé wọ́n gbọ́? Lábìbí bí ṣìrì. Ẹ̀kọ́ tó sì ní mí. Màlá ìta mìíràn náà. Ẹ bá wa gbogbo bẹ́ẹ̀ sí nìyẹn o. Siwa aṣírò. Bàbá ìgbà mi ẹ̀kọ́ tó sì ní kí ló dé lórí. Bí ahásánì ẹ̀ńsọ́fì. Mọ̀kánù sálíhìn. وعاشر بأحسن صافي. سوى عاشر. Kí ló dé máa fi jókòó sí ìrọ̀lẹ́? Ẹ̀jẹ̀ ọ̀gá ọ̀fà lè mí tí wọ́n á sì padà sọ́fà.
mo tẹ̀lé fi fẹ́ sùn lẹ̀ kì í ṣe nǹkan mi tí bá ní sùn bí mo ṣe tó ẹlòmíì wà sá lọ wọ́n máa sá lọ ní yàrá mélòó ní ẹgbà wọ́n ní ẹgbà yàrá mẹ́jọ yéé wọ́n sá lọ. mo àrùn kọ́dà kó sòrú mọ̀ lọ lé mi kọ́mọ́rò kí wọ́n fẹ́ pa ọ́ pẹ̀lú yàrá gbígbà mo sì tún máa lè jẹ̀yìn náà nípa tàbí òkú aṣọ táyé fún wa aṣọ bẹ́ẹ̀ dín ní báyà mi ti máa ti agbádá mi lẹ̀kẹ́ tó lè sùn ló ti ní máàpù ẹni ò máa ti ń jẹ́ báwo. Siwa ashir bi ahsani safi. Ẹni bá yóò gbà lẹ́jọ́ ní sọ́fọ̀. Láti bíbí ṣe. Àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe dáadáa nínú ibi ìmúlẹ̀ kọ́ yìí ni. Lálà ìta mi nánà. Bàbá náà tún ní. Siwa ashir. Èmi la pàdé níjọ́ ní ilé pẹ̀lú ògbógbó tá a pàdé ní wáṣí kẹta ló ń dáwẹ̀ báyìí. Ẹ̀yìn ẹ̀kọ́ yẹn náà. Ahsani safi. Ọdún kèló kẹwàá ọdún kàánú tẹ̀ máa wá ní. Àwọn kọ́kọ́ máa ń dé bẹ́ẹ̀ ni. Bó lọ wí. Siwa ashir bi ahsani safi. Tí ẹ bá yóò bá níbi yóò dùn mọ́ mi. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ọ̀rọ̀ àbájá dé. Ọ̀rọ̀ tí mo ń sọ lọ. Ànábì dá sínú fámìlì. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ni ó dá sí. Tẹ́ ẹ bá rí ẹni mọ́ orí o. Ìyá tó ní pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ni ọ̀fà náà ti dé. Ìmọ̀mọ́ ọ̀fà sì ní ń ṣe kí ni? Wọ́n sọ̀rọ̀. Ní ń sọ̀rọ̀. Siwa ashir bi ahsani safi. Ẹ mọ̀ ọ̀rọ̀ ojú kọ̀kọ́. Àbẹ́bí wa gbé ọmọ lẹ́yìn lóyún ọmọ sùn lẹ́yìn báyìí. Ó wá farabalẹ̀ fọ́mọ. Erébìnrin ọmọ rẹ̀ ti tọ́ fi lẹ́ẹ̀dì fẹ́. Ọmọ àwọn sì lé. Ọmọ wa gbé màmá ẹ̀ di ẹ̀ bàbá ẹ̀ kó bí. Kí ni ìyàwó rẹ̀ ṣe fún ọ tó fi gé náà yàrá rẹ̀? Ìjáwó lẹ́jà tó fi yọ fáànù kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àbíjọ́ tí wọ́n ń lọ́nà wọ́n ti gbé fáànù kan ọ̀run kó fẹ́ sùn lálẹ́ náà. Wọ́n ìdí ìwà ní báríkà rẹ̀ ọ́ gba fáànù ara lónìí tó ló fẹ́ dó orú mù. Kì í ra mọ́ọ̀tì wálé àbíjọ́ tí ó máa mú ọmọ. A ní kàkà tú mílíkì sí i, ó ń dẹ́ni o, ó ń kó ní púpọ̀ lóru rẹ̀. Tọ́jú sàámà rí. Obìnrin tí ó sì tẹ̀ta ní àmọ́ bẹ́ẹ̀ jẹ́ lálẹ́ jẹ́ ọ̀sánjọ́ rẹ̀. Siwa ashir. Jẹ̀mọ́ àbẹ́bí tí kàjọba bẹ fún. Sallallahu alayhi wa sallam. Ìwà rẹ̀ ni wọ́n mo sọ fún yẹn. Yàwó obìnrin máa rí ìdọ̀. Àbẹ́bí àlọ́ máa kí aláàrẹ̀. Ẹ̀ ń tẹ́ wà níbí. Tó bá rẹ ọ̀rẹ́ kan ẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ ṣe rí tọ́rọ́ kó bẹ́ẹ̀ fún o. Kò sẹ́ni tí àárẹ̀ lè mú àfọlọ́. Àrùn tó dá yín nísìnyí tó bá ti lè rẹ̀ ọ́ báyìí kóńkó ìdàgbé lé ní. Kódà tó o bá rí ọ níbi tí mo wò ní béèrè ẹ̀. Kí ló dé sáàjọ níbi sá? Tó àlùmọ̀rú à. Bóòlù àti ọjọ́ ànábì. Bẹ́ẹ̀ bá yòókù rẹ̀ ní sọ́wọ́. Siwa ashir. Òní sọ́wọ́. Bi ahsani safi. Bàbá màásìmù ní àkàláàkì. Ẹ lọ ní àwọn ìwà tó dáa kà sọ́mùrì bí sùúrù. Wọ́n ìtìmọ̀ kẹ lọ ní àfaradà. Gbogbo tí ó bá dáa kì í dá lójú ẹsẹ̀. Ẹnìkan ń sàdúrà ń dẹnu bàbá ọlọ́dẹ ń jọ yín. Àmọ́ náà máa ń dẹnu wà láti ẹni mo ní kò lè gbà. Gbàtọ́ ọ̀ ní tọ̀. Ọ̀ọ́gbà ọ̀nà tá a gbàdé yẹn ní. Dọ́tẹ́ mi ó sì yàwó àkọ́kọ́ wọn yá mi lọ́kọ̀ ni. Wọ́n á sọ fún ẹ tó wà kó má ju ọkọ̀ lójú o sọ̀rọ̀ náà. Wọ́n sọjọ́ ìyàwó dọ́jọ́ ìbànújẹ́ fún mi o. Bàbá àti yóò padà wà lágbàdá wa tá a nínú ìgbé lọ tí o mọ̀ sọ́kún. Pé kí ló ní kọ́ lò mí? Kí ló rà mí fún pàtó ní dùn mí?
kéèyàn tí wàá lọ kojú wọn tí òun yóò ti kú lọ́mọdé. gbogbo ẹ̀yọ́ ọdún àbá àtẹ̀ ìsa iṣẹ́ tó lé ẹ̀mẹ́ jẹ́yà yóò sunkún yín kéke. ẹ jẹ́ lọ ní sùúrù fa. ìṣètò ọ̀fẹ́ sàtúwọ̀n náà fokùn sẹ́gbẹ̀ẹ́. mẹ́ta kò tó bá yí wọ́n kó sọ ọ́ mẹ́lẹ̀. wọ́n sọ fún ìyàwó pé tilẹ̀kùn lẹ́yìn o. ẹ bá olùfẹ́ fowó nínú o. kí ni pa àwọn ọ̀dọ́ ní tẹ́ ẹ mà agbẹjọ́ ni ẹ máa lò kálukú wá kó wá tí wá rọ́tọ́rọ́tọ́ tí ó pọ̀ yìí tàbí oníkùn ní wáká. gbogbo ẹ̀yà tí ń ṣe tíátà fún wa àmì ìwà sọ pé ẹ̀ẹ́dọ́gbọ́n ẹ má dàgbọ́ o ẹ̀ ní fọwọ́ yín di o. pápá fi jẹ́jẹ̀jẹ̀ kan. pápá fi jẹ́jẹ̀jẹ̀ lórí. sáré tí wọ́n wá díẹ̀ tó bá kalẹ̀ ó yẹ kó yìí lọ tí ó tẹ́lẹ̀ dìdì. وإذا الفتى جمال المروءة والتقى وحوى ọlọ́rọ̀ gidi ni. مع الأدب الحياة فقد كمل. wọ́n ní ká máa fi tí ò dá owó káyé kú kékeré mọ́. gbogbo tí a máa fún ọ pẹ̀lú condition tí ó pa ọ́ nù. nǹkan lè fọ́nà kó o ṣe bí o ti ṣe. sọ́wọ́n náà asáré máa bu alọ́kọ̀ bí ẹ̀kọ́ lónìí. ọmọ mi ní kan ní dídá làmí síbi jí bàbá bá wọ́n tó ti bù mí lọ́kàn. tó bá dá ìkan tẹ iṣẹ́ rẹ ní sọ̀bọ̀ ti jẹ́ lórí ayé. وإذا الفتى جمال المروءة والتقى. wọ́n jẹ́ mílíọ̀nù ní ádáàtì. ẹ̀yà fáàmì kéèyàn wá ní ìṣesí tó dáa. ẹlòmíì ò ní ìṣesí tó dáa. tó bá dáa ní ẹgbọ́dọ̀ rẹ́rìn èmi nà ń bá wí sọ́ọ̀sì èrè ni. ìṣesí ẹ̀dá gbọ́dọ̀ dáa. kọ́lá kí ẹ wọ́n ṣe kọ́ àdébí ni ò dáa. wọ́n ní kọ́kọ́ dáa jòkó. ọwọ́ náà ní ìṣesí kọ́ só ó nì rẹ̀ dàrú nù. ọ́ dìde lọ bí tí o ti nínú ni kò sí ìwé tí so ìdí ìrọ̀ ní láti bá ní kàmá. ó ní ẹ̀dá àrùnù ọ̀ ní ìṣesí tó dáa. òun fàkàrà ni wà nínú ọkọ̀ ó bẹ̀rẹ̀ máa bẹ́ẹ̀lẹ̀. bàbá sì rẹ̀ yẹ awó sí ìjẹwọ́ kẹ́ fún ọ. fẹ́ pàwọ́ sínú mọ́tò ni. حوى مع الأدب الحياة فقد كمل. jama ẹni náà. sọ́mọdé sọ́ọ̀bì ọkùnrin tó ní ìṣesí tí ò dáa. kì í sọ. ọlọ́run ká yóò jẹ́ ìyàwó rẹ̀. wọ́n ẹ bí ìyàwó ẹ̀. inú rẹ̀ wá bàjẹ́. ìyàwó rẹ̀ sì náà máa gbé owó sí lọ́wọ́ ni. ní ẹ bá fún ìyàwó rẹ̀ lówó. ló bá lọ gbé owó kò fi rásọ kò fi rá bàtà ó bá lọ sọ sínú kànga. owó olówó. ìyẹn ṣe pé kó má dà fún mi. káàdì ọdún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní kẹ́. mo ti ń da ayélu lónìí. ìyàwó ẹlòmíì ní star wèrè sí lọ́kọ̀ ẹ̀. وحوى مع الأدب الحياة فقد كمل. ìyá àdín ní gbogbo yàbá. إذا الفتى yẹ wà Habiba. جمال المروءة والتقى ẹ̀jẹ̀ ní kéjì ẹ̀jẹ̀ sílẹ̀ yẹn. وحوى مع الأدب الحياة فقد كمل. ẹ mọ̀ bọ́ yòókù ń dán mi. o ti sọ sí kànga mi. kí wọ́n lọ ṣẹlẹ̀. ẹ mọ̀ gbọ́. وحوى مع الأدب الحياة فقد كمل. ó wá pé ọdún kan. ẹni tó ní góòlù àbówó kò wá béèrè. ọkọ̀ ló tún wà lọ bẹ́ẹ̀ ni tó ní góòlù àbówó yìí. ó ní wá ìyàwó mi ti náwó rẹ̀ lọ béèrè ẹ̀. létọ̀ bá dé. tàbí àlékún o náà lékún sàlám. ó ní mo fẹ́ lo owó mi mo fẹ́ lo góòlù yìí àwọn obìnrin ní sẹ́lẹ̀ yìí ni ó sì lọ bí tó gbé tí wọ́n ti tẹ́ ọ sí láì bisimilayi rahman rahim ó sì gbé jáde mẹ́rin. Allah. حوى مع الأدب. tó lórí ikú ọkọ
wọ́n ti lọ jù sí kànga. Àyà fàkọ́dí kàmọ́lì. Àwọn ọmọ ilé lóògùn àdúgbò náà mẹ́jọ dá fún ìyàwó rẹ̀ nítorí tó bá dá lọ́wọ́ ọ̀tí ẹ̀dá ló gbé ọ. Àṣírí èèyàn kó tú sínú yàrá ó yẹ kó tú síta lọ. Ìyàwó rẹ̀ bọ̀ láṣìírí ọ nínú rẹ̀ odò lọ́yàwó ń ta bàbá nísẹ̀sí. Kìnìún aha sáàdìjọ òkú ànábì láṣìírí ni. Gbogbo àwọn ọkùnrin tẹ́ pé ẹ̀fẹ́ kó ìyàwó yín kó rọ́wọ́ mú bẹ́ẹ̀ bá lọ kú lójijì ọmọ yín ó sẹ̀sí. Tí wọ́n gbà mí ò gbọ́ ẹ̀ ń sáré ká tí bá ti súnmọ́ ìyá lágbájá káàsìkì ló bàjẹ́ kí sọ́ọ̀bù ló rọrùn ìgbà náà wá ń kọ́. Ìwọ ọ̀nẹ́ obìnrin sì ní ń bọ̀ tẹ́lẹ̀ náà. Bàbá jí láàárọ̀ ẹ̀ máa mú rẹ́gà létí títì ìyàwó kiri búrẹ́dì èkó ìmọ̀ ti rí yóò wá wọ́ sóòtò búrẹ́dì ó fẹ́ ká tó pẹ̀tẹ́ sí i yóò wá máa bọ̀ ọ̀rọ̀ lẹ́ yóò wá rẹ̀ já lọ́wọ́ olùsí ò máa ní agbárí lọ fún mi ní ìwọ tọ́ ọlọ́run sàárà lọ jẹ sọ níláàrí òkú màrátà olùsìkà ló yẹ kó máa múra jẹ́ bọ́ amẹ́mukáyé. Kí wọ́n lọ ṣẹlẹ̀? Tó bá jáde wá, olùwọ́ ti mọ àjẹni ọ́. Ìyàwó ní kí ló dé? Wọ́n lọ ti sọ kí nínú látọdún kan sẹ́yìn. Ìyàwó lọ́nà wò ní wọ́n ti rí. Ó dábàá pé tí mo fẹ́ kí mo ní Bismillahir Rahmanir Rahim. Mo fún yín lónìí. Wọ́n ti kàn rẹ̀ báyìí gbogbo. Jòkó máa ṣe 700 rẹ̀. Gbogbo tó sọ̀rọ̀ yóò padà wá bọ́ nínú ilé rẹ̀. Gbogbo kẹrẹ tó lọ tí ò wáyé padà bọ̀ níbẹ̀. Fàmà kọ́ bàbúdọ̀. Kó máa jẹ́ ẹ̀san fún bẹ́ẹ̀ tó kó tì mí. Lè mọ̀ háìní ní àgbọ̀rọ̀. Jẹ̀mọ́, wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀. Àtọ̀hárà pọ̀tàkàlùsù mi ní jẹ̀mí in adness. Ẹja fúnra ọmọkùnrin owó tó bá jẹ́ bí ẹ̀gbin, bí irọ́, bí irọ́, bí ẹ̀gàn, bí òfófó, ọ̀ìsọ̀mọdọ́ àbí. Ẹtí ìsọ̀mọdọ́ àbí ni wọ́n wúlò sí láwọn. Wọ́n wá pè múlẹ̀ sí kúwọ̀n lọ sọ fún mi, ètè náà máa gbọ̀n bí ewé ojú omi. Àwọn adọ́nlé Rabbil Arishi. Ó tó bá mi. Alákàtó fa ẹrù. Àtẹ̀wọ́dù jẹ̀mọ́ ẹni náà. Ìtẹ́ríba wà ní ìjọmọdọ́ àbí. Ẹ̀dá tí o bá ti ní tẹ̀ríba yóò parẹ́ ká yìí. Èmi lọ jẹ́ ṣùgbọ́n nínú ọ̀sán ọ̀la ń kọ́. Dáhùn lónìí dáadáa. Ìtẹ̀kẹ́ bẹ́ẹ̀ tí mo sọ lẹ́kọ̀ọ́ mi rí. Mo sọ fọ́nà kó má jẹ gbẹ̀sẹ̀ èmi gbẹ̀sẹ̀ mọ̀ mọ̀ bí ẹ̀. Òun gbẹ̀sẹ̀ níláyè. Àmọ́ tẹ̀lé náà bẹ́ẹ̀ bá fọ ọpọlọ mi mọ̀ rántí. À ń ṣènáwó lé wa. Lọ́ba ní àwọ̀ ọmọ wẹ̀rẹ̀ ìyàbọ̀tò. Àwọn skul ti ń pọ̀ mí wọ́n bá ara náà dọ́rùn torí mo jẹ́ túbà kékeré gidi gan mo ti jábọ́ tí nìyẹn tán àwọn ará débi dé ní orí mo jẹ́ tuntun ò náà. Nàbà yà bá ẹ̀kún fúti sọ́sọ́ tó ẹ̀ tálọ́ tó ti lọ́dún yín wì kò sí àlù bàbá lẹ́bàá sẹ́dúsì photographer mo sáré kí wọ́n ń sún mi. Àwa èso mi débi etí ó ṣe gbé mi kúrò lára tó yàrá tó wọ sọ àpòrò èmi ò wọ sọ àpò àtúbà dídí ọlẹ́yà ẹ̀ńtàyé bá yẹ láàkiri ọdún lọ lẹ́rìn ọlọ́jà yóò yẹ á wọ́n bá gbé mi. Never fall wait and get mi ì ṣe hànú ha ẹ̀ yà mí lónìí. Kuba tulẹ̀ ìyá mi wá jáde ó ní kí ló ṣe àkànmú adóòdò sí ni wọ́n gbé wọ́n dá wọn lóhùn wọ́n yà fọ́tò yóò sùn ọ láyé. Allah. Ṣé o mọ ẹ fọ́tò tí ń yà lójú wọn báyìí? Ẹni tí wọ́n gbé ní náà ẹ má ló yàn pé o ọlọ́run ló mú orí ọlọ́lá. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí kò láàrin òsì àṣìbẹ̀ṣe wà yìí gbogbo yín tẹ̀bálẹ̀ nìkan tára bá ní
rò bó ti dópin ìrìn àjò ó lè dọ̀nà kó tó máa mú ọjẹ́ mẹ́. Nígbà fẹ́ kọ́ lórí náà kọ́ kò sí tó bá fẹ́ tì àfọlọ́hùn gbogbo mo tajà tátibátibá ó lè dọ̀nà kó máa tọrọ jẹ. Ó dẹ̀ mú wa àti ìṣèjọba Nàìjíríà kí ló fọ́ tó bí ẹ lánàá. Sèwọ́n náà kọ̀ọ̀lọ̀ ọ̀hìn wọn ní kọ́nà kan ní wọ́n sì ní kí wọ́n máa dé èèyàn lọ. Agbára yẹn Ọlọ́run ò lè lò ó tẹ́ oyún tó máa lò lọ bẹ́ẹ̀ náà ni o. Dàwa lórí rẹ̀ bìlà àríṣì alákàtó fàrò. Wọ́n ń tẹ́lẹ̀ wa lọ tẹ́lẹ̀ wa fọ́nà. Tí a bá ṣe bẹ́ẹ̀ kọ́nà wọn ni wọ́n máa ga. Fàmà kọ́ bàbúdù lè mọ̀ àìmì níyà dọ̀ọ́. Alùpùpù ní tẹ̀fọ́nà kọ́nà mọ́ gbẹ̀gà. Ẹ bẹ ṣe fún àbáyé tí o sáà rẹ̀. Ẹ jùkú bàbá ẹ jùkú ẹ̀yin agbára yẹn mo ti ní ẹ̀mọ́ kàkà agbára lẹ̀ wá. Mú àkọ́ alẹ́ náà kẹta mú kọ́ ilé ẹ̀sìn máa yá. Ìyẹn máa yá agbára ni wọ́n fi lè pé kì í ṣe àpàrọ̀. Yàrá àfọ àgbọ̀dọ̀ máa jáwé sóbì. Kí ó fi wùyàn ké. Tí màá lọ ní sẹ́rẹ̀ mi lọ́rọ̀ sí tíbi débi ọkọ̀ bẹ́ẹ̀ mú ọ̀rẹ́ jẹ́jẹ́ mi. Ọ̀sán àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ní sẹ́ni létí mò bó wá ká. Lẹ́yìn ò dáràn. Nde kí o fi wù yẹn kí stepping sọ̀rọ̀ ma wò pé yes àwọn afáàní ń rìn. Wọ́n tún lè dẹ́gbẹ́sẹ̀ rẹ̀ gan ẹgbẹ́ sì dùn ọ́ ọ̀sìn náà. Wàdáwì bìdíkìrì láàyè. Mo kí dọ́kítọ̀ o. Kọ̀lbákà ìnáwó. Bó ṣe wà ní Yorùbá jàrí, bí dáàbò wá sí rí mi. Olóhùn sùn àwọn àbá wa ni. Sẹ́yìn bá ṣe nàró ìpínlẹ̀ èdè kan láti bóde mọ́. Ọmọ ẹ̀gbọ́n máa búrò. Primary assignment ni mo kọ́ àwọn àbúrò mi là. Ìmọ̀ àwọn ẹlẹ́bí mi. Ìmọ̀ àwọn PhD rẹ̀ dànù. Ìmọ̀ chief ìmọ̀. Wàdáwì bìdíkìrì láàyè. Kọ̀lbákà ìnáwó. Gbogbo sì ti wà láàyè wọn ìdí ò lè ta mí. Mo ti fi ẹ̀ha mi tó dáa à ń pàdé lókàlùkù jẹun. Ní tòkó láyé tó bí àná rẹ̀ kí káàkiri ayé. Dídá ẹ́ wọ́n sì dé láti Èkìtì ni. Kò bá mi wá láti lówó ọkọ̀ wá bá mi ní. Òun náà ó kílẹ̀ àná lọ. Bóò ni Kàṣúà. Mo ní kọ́ jẹjà. Àmọ́ ó kọ́ ọ̀tọ̀ jẹjà. Ìyá kan bá kàn mí jẹ. Bẹ́ẹ̀ ni kí ló tó mọ̀ bá sáwàdà? Àwọn làkọ́ mi ti rí wọ́n sínú ọmọ mi. Ọ̀gbọ́dọ̀ fara ní àbúrò ọmọ rẹ ní jìyà rẹ̀. Wàdáwì bìdíkìrì láàyè. Àwọn àkọ́bí tèmi nìyẹn. Kọ̀lbákà ìnáwó. Màá tí mo fi ọ̀dọ́ lágbá tí mo fi kó káàkiri ayé nìyẹn. Láàṣfà dáwà á. PhD holder. Líkùlù bí wà á ń fàrẹ̀. Tí bá ṣe mi lẹ̀gbọ́n rẹ̀ ta ló mọ̀ kọ́ bàkà mọ́ ẹ̀jẹ̀ ń wò káàkiri ayé lòun. Ṣùgbọ́n ti gbà pé bàbá àwọn ni mo jẹ́ ẹ̀yin àbúrò mi. Ẹ̀gbọ́n yín lè mọ̀. Bàbá Ẹnì rẹ̀ kó lọ bí dèrè. láàṣfà dáwà á. Líkùlù bí wà á ń fàrẹ̀. Ìyá wa ẹ kò sẹ́ nǹkan báyìí. Wàtárí kùlù kìsà. Ìwà gidi tá ànẹ́bí ni ànẹ́bí jàjà kó akátá. Ìwọ obìnrin tó ń fà ìkọ̀ wá ń jà, wọ́n wá ń là oníjà. Ọkùnrin wá di ọmọ aláàdú. Ẹ̀wọ́n jà ló ń kó pa ní ìjà ń gbádùn rẹ̀ nù. Àwọn àṣìṣe ọdún nígbà dìdìrì mọ̀ ní ọ̀. Ẹ tí ò níyàwó lé tó ní ẹ ti burú. Ìwọ ni wọ́n ń là níjà ní fọ́gbọ́n níbi tó dáa. Káwọ́tọ́jà tó ti rọ fánù rẹ̀. Nígbà kan fọwọ́ kàn wọ́n láyà níbi ìdòsí tó ń jà tó ń pàdé sí àyà ká. Adúlá fẹ́ sọ ní àlàájà dèdè àyà ló fọwọ́ bà. Wọ́n ní kí ni o ti bá kejì fẹ́? Ìdòsí tí ò jẹ́ ọmọ pé èèyàn ní ọmọ. Ẹ tí máa ń jà ìtọ́mọdé àmì náà kù lára rẹ ni. Dọ́tà bàbá àti ń sàdìbẹ́ rí kí n máa dá sí rí mi. Èmi ó jà kọ́ bẹ̀rù fún pásítọ̀láǹtì mi. Láíláí kó lórí èmi. Yá bú mi kí n kọ́ kú ní ewu ń lọ sùn. Ẹ̀gbọ́n tí mo sọ ni.
ọba kan ní ajá mà mọ́tò wa pa ajá ọba yẹn wá ń sunkún àwọn ń dá ajá jọ ajá wa lé ní 500 ọba mọ̀dákẹ́ kù àti ra ajá ìdìbò olúkí tó pọ̀ ara tèlú ara ti wèrè bàbá kí ló dé tẹ̀ dákẹ́ wọ́n ní kì í sajá ní pamílẹ́kùn mọ́tò pa ajá ọba ó kọ̀ mi tí wọ́n ń dá sí ajá ní fọ́ mi lórí gbogbo ẹ̀dá tí bá ń jà lóye tó dàpọ̀ wọ́n bu bàbá rẹ̀ wọ́n bu ìyá rẹ̀ ìyá tí ó ṣe tó ti kú wọ́n bu ọmọ rẹ̀ tó ti dáyé wọ́n bu àrọ́mọdọ́mọ bàbá làbá rẹ̀ sáà ní ẹsẹ̀. Tọ́ba gbìyànjú orí rẹ̀ fún ìpínlẹ̀ náà bàbá rẹ̀ tí bàbá rẹ̀ ló ṣe. Ẹ gbọ́ mi yé dáadáa. Èébú gbọ́dọ̀ dùn yẹn tí wọ́n bá yẹ kú ẹnìkan mọ́ ọ́lá ó yẹ kó máa sọkún ni. Tọ́lá ní tí ó ṣẹlẹ̀ lọ́nà kó bá. Wàdáwì bìdíkìrìláyì. Tí wọ́n ti bá àbí. Kọ̀lìbákà ìnáwó. Wọ́n mú mọ́ rat. Ẹ gbọ́dọ̀ máa ti yàn. Arsenal yóò na Barca yóò wá na Chelsea. Ìgbèrè wọ́n wá jẹ. Èyí ẹnìkan náà kò máa ń. Ẹ dákun. Àkàngbá bọ́ọ̀lù. Wọ́n sáyẹn wọn 10 billion. Wọ́n tọ̀rọ̀ ọ̀rọ̀ fílẹ̀ ọ̀wá ń jà nílé bọ́ọ̀lù lè pákó òsì òdá nílé pákó orílẹ̀ òmòdà èmi ti yan tó náà tó dá fún Nàìjíríà sí PDP ó nà APC pa AD tí wàá gbà tàbá owó lọ́tẹ̀ nítorí jèrè rí kí ló ní kọ́kùnrin lọ tí mo bá ẹ ká ìṣe ẹ má ràn ṣe mọ́ bọ́ọ̀lù wí. La aṣfáàdà wa tẹ̀lé mi jẹrẹ. Lè pẹ̀lú. Ọlọ́run bá ti yẹn sí tó bá ti dájú tí ilẹ̀ sinmi ẹnu yín. Lọ pìtẹ́ báyìí rẹ̀ ṣe dá. Ẹ wá ń kọ́ ìbò tí ń bọ̀ nílé kọ́sì. Lábájá ní ọ̀nà nìkan pa ìwọ ló lùyàn parí tọrọ owó mú délé. Ìwọ lọ wá dorí kodò lórí mọ́tò. Ẹ dìbò fún wọn. Ẹ dìbò tọ́lọ̀ wọn dìbò fún wọn. Ẹ̀yọ́ lọ́kadà ẹ̀ ń dẹ́gbọ̀ ọ̀kadà. Bàbá rẹ tó kú wọn tí ìsẹ̀gbèsè lóní. Ìwọ náà tó fẹ́ fọ́ lórí. Ẹ̀rọ náà mímọ́ wà mí láti bẹ̀rẹ̀ yẹn bá kó lọ sọ̀rọ̀. Ẹ̀ẹ́kan ẹ̀lọ́rọ̀ máa dá jẹ́ lórí mọ́tò eléyìí ìgbàgbé rẹ̀ 17 billion èwo lọ rí náà. Èyàn máa ń tiyàn lórí tó bá jẹ́ tiẹ̀ ní kẹ́ndẹ́lẹ́ ni á jà sí. Àǹtá ti kọ́ lẹ́tẹ̀ẹ́ta tó ti kọ́ sẹ́mọ̀ ẹ̀ wá ń jà sí. Tó yẹ kéwòn tẹ̀ gbìjọ olóṣèlú gbọ́dọ̀ lọ́dọ̀ ni ayé wọn ti dá wọ́dọ̀ mi tí ó gbàdá fún ọdún kan kó fọ́ lọ́dọ̀ tó dà fún tálíkà ọmọ wọn náà ní tó máa jẹ lọ. Ẹ jẹ́ ń sinú fún ẹ̀ka mọ́ lọ. Wàhíkù hóorùmọ́tì ẹ̀kọ́ tó sì mí bí. Ẹ mójútó ìwọ̀ ọ̀rẹ́ ń bẹ tẹ́lẹ̀ ìwọ̀ bẹ́ẹ̀ ṣe tó kó yìí. Ẹ̀yin ya wa màmá àgbà ni. Bóyá wọ́n ń ṣe ìnáwó ẹ̀yin tẹ̀ tó kó tiẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ká tó parí ìnáwó. Ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ lọ bí ìnáwó ọ̀rẹ́ tẹ̀ tó dídí ẹ̀ràn kẹta. Kí ni káwọn àtàrẹ wá jẹ àtẹ̀yìn? Ọ̀rẹ́ ni máa jẹ ká ìlódì tó bá ti yí ọ̀rẹ́ rẹ bó ti yó. Ẹ̀yin ẹni kò máa yan ọ̀dọ́ agbolé tẹ̀gbẹ́. Ìyẹn pẹ̀lú kọ́ yọ ọrùn rẹ̀ dúdú. Ẹyọ gẹ́gẹ́ rú ẹyọ àyà. Ẹyọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti ná. Kí wọ́n jẹ lójú àgbo. Ẹ̀yin ọ̀rẹ́ ẹ mú àmàlà méjì ẹ̀ nẹ́pọ̀. Ẹ̀ ń dọ̀bẹ́ pọ̀ bí ẹyẹ lé. Ṣé kò lè yẹ dàbí kò lè tẹ́? Kò lè tẹ́ nìkẹ́. Ìwọ ìyàwó bẹ o àìkú obìnrin láàrin èèyàn yóò gbọ́ padà wọ́n ní alára gbogbo wa ní wọn náà ṣẹ̀ẹ̀kan sùn náà wẹ̀rẹ̀ ìṣẹ́jú kan o ti da tọwọ́ rẹ lé wọ́n ti mánéèjì ṣé kò lè dùn èébú tó bá ń bú òbí yàrá tó bá fi sunkún tó bá kú níta yóò fún ọ lésì. Ẹ sọ ìwọ mọ́. Gbogbo nǹkan lẹ́mọ̀ ní ọkùnrin ní mí. Bí ìbá ṣe pé wọ́n ní sùúrù ní sọkùnrin gidi dà mọ́. Ṣèbá náà bá fi kùnrin ta ló kọ̀m̀plìtì mọ́. Obìnrin sanwó sukú ọmọ. Gbogbo orílẹ̀ èdè ṣe ga obìnrin lórí bíkì lórí òkè. Ọkọ̀ wọn mẹ́mú káàkiri àdúgbò ni. Gbogbo ṣẹ́ tó lé lóbìnrin ń ṣe lónìí. Kó tó fún ọ lówó lálẹ́ wa kọ́ gbá wọn nígbà náà kí wọ́n ní ọlọ́yà lẹ́yìn. Wọ́n ṣe owó fún ọ bàṣàbàṣà wọn fún lówó lé.
yóò tún wá fèrè jà wá oúnjẹ jẹ tí ìyàwó rẹ̀ rẹ́rìn òwò táyé rẹ̀ ti tà ṣé gbọ́. Kutu agbègbè tó jíwó ìyàwó rẹ̀ wà ní gbọ́dọ̀ tó kẹ́kẹ́ nínú ilé à á ṣe pé kí ló ń sọ ọlọ́ọ̀fẹ́ tó pè sí wọ́n lọ mú mi. Ìparí ọ̀rọ̀ nù wọ́n ní ayé tàbí sàgé ẹ̀ mójútó kọ́ ọmọ kéékèèké rẹ̀ yíyá wa. Àwọn akẹ́kọ̀ọ́ ti kẹ́ bọ́tẹ́ ìgbọ́dọ̀ kọ́ mẹ́rin sọmọ sí fúlágbá yóò yòrò jù sórí ibú ni o. Gbogbo fíìmù òsì tẹ́ lọ́ra o. Àti bẹ́ẹ̀ ọmọ tí ò tí kàwé jákèjì ra fóònù tó ráyé rọrùn fún sí. Sinadi ọmọ ṣe fóònù ńláńlá lọ́wọ́ ọmọdé ìwé wo ni ó fi kà iPhone 40 ìyá rẹ̀ wá sùn ẹsẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ máa pín ìyá ọkùnrin pé wá wo hòhò mi bọ́ àyà ti yá rẹ̀ sọ̀rọ̀ ká lùkà láì wà yá màmí wo tèmi náà.